A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrandán. Ìjọba àpapọ̀ ti fi dá àwọn òṣìṣẹ́ ìjọba lójú wípé sísan àjẹ́lẹ̀ owó oṣù ₦35,000 wage award yóò bẹ̀rẹ̀ títí ìlàjì oṣù kẹjọ bí wọ́n ti ní ètò rẹ̀ ti fẹ́ẹ̀ parí. Bákan náà ni wọ́n ti ń ṣètò sísan owó ìgbéga lẹ́gbẹ̀ẹ́ kan. Àsọdájú yìí wáyé láàrin ẹ̀hónú ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ìdádúró sísan owó oṣù àwọn òṣìṣẹ́ títí kan àjẹ́lẹ̀ owó oṣù. Mínísítà fún ètò ọrọ̀ ajé Táíwò Oyèdélé ni ó sọ àsọdájú yìí níbi ìpàdé pẹ̀lú àwọn adarí Joint Public Service Negotiative Council tí ààrẹ gbogbogbò Kabir Ado Minjibir darí ní ìlú Àbújá. Àlàyé yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn láti Ministry of Finance Efe Owapòhíre. Mínísítà ní mínísítírì wọn ti ń yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè àti wípé ìṣèjọba ààrẹ Tinubu ní àfojúsùn àti dáhùn gbogbo ìbéèrè àwọn òṣìṣẹ́. Ikọ̀ ológun 34 Artillery Brigade tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ Operation Udoka ti ṣe àwárí ibojì tí wọn kò gbẹ́ jìnnà Shallow Grave tí wọ́n sì rí òkú olóògbé Olóyè Ube Anyadu láti ìlú Agawu jáde. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde láti ọwọ́ adelé adarí ìròyìn 82 Division iléeṣẹ́ ológun Lt Col Ọlábísí Ayẹni. Níbẹ̀ ni wọ́n ti ṣe ẹ̀sùn wípé àwọn afurasí ọmọ ẹgbẹ́ ọ̀daràn tí ọwọ́ tó láìpẹ́ yìí lórí ìwà ọ̀daràn ní ẹkùn gúúsù ìlà oòrùn ni wọ́n ṣekú pa Anyadu. Ìtanilólobó àti ìtọpinpin ni ó yọrí sí bí àwọn ológun ṣe rí àwọn afurasí tí wọ́n ṣekú pa òṣìṣẹ́ ológun kan àti àwọn ohun ìjà service weapons tí wọ́n sì rí gbà padà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọ̀kan lára àwọn afurasí ti jẹ́wọ́ wípé òun lọ́wọ́ nínú ìṣekúpa Olóyè Anyadu tí ó sì jọ̀wọ́ ara rẹ̀ láti darí ikọ̀ ológun lọ ibi wọ́n sin olóyè sí. Ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 ni afurasí darí ikọ̀ lọ ibi wọ́n rí òkú olóyè sí láàrin aginjù Umudike. Wọ́n ní níṣẹ́jú mọ̀lẹ́bí olóògbé òṣìṣẹ́ fìjìláńtẹ́ láti ìjọba ìbílẹ̀ Ọ̀hájì Ẹgbẹ́mà àti àwọn aṣojú láti ìlú Aga àti Umudike ni wọ́n hú òkú yìí jáde. Adarí ikọ̀ ológun JTF ní ẹkùn gúúsù ìlà oòrùn Major General Olúrẹ̀mí Ayọ̀bámi Fádàìró wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí mọ̀lẹ́bí olóògbé olóyè bí ó ti ṣàdúrà fún olóògbé. Lẹ́yìn èyí ni ó fi dá mọ̀lẹ́bí àti ará ìlú Aga lójú wípé ìdájọ́ òdodo yóò wáyé nítorí gbogbo afurasí ni wọ́n á fi ojú wọn ba ilé-ẹjọ́. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti gbóríyìn fún Mínísítà ìlú Àbújá Nyesom Wike fún bí ó ti mú àyípadà rere bá ibi ìgbafẹ́ Abuja City Gate Recreational and Environmental Landmark tí ó kéde wípé ọjọ́ iwájú yóò ṣe ìdájọ́ rere fún Wike fún ìgbìyànjú rẹ̀ sí ìdàgbàsókè ìlú Àbújá. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ láti fi bu ọlá fún ìṣèjọba FCT lábẹ́ ètò Renewed Hope Initiative Green Nigeria Challenge ni obìnrin àkọ́kọ́ ṣe àpèjúwe àtúnṣe City Gate gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó dá yàtọ̀ lórí bí wọ́n ṣe lè ṣe àyípadà ibi tí wọ́n ti pa tì kí ó sì di àkọ̀tun. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ni Sínátọ̀ Tinubu ti ní ìyàlẹ́nu ni ó jẹ́ láti rí ohun tí àyípadà tí ó dé bá City Gate. Òun dúpẹ́ lọ́wọ́ Wike fún iṣẹ́ takuntakun. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú African National Congress Ọmọyẹlé Sowore ti ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lẹ́tọ̀ọ́ sí F9 ní gbogbo ẹ̀ka bí ó ti ṣe àpẹẹrẹ ìjákulẹ̀ nínú ètò ààbò, agbára, ẹ̀kọ́, ìlera, oúnjẹ àti ọrọ̀ ajé. Sowore ní bí ààrẹ bá jẹ́ akẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ òun á ní kí ó fi kíláàsì sílẹ̀. Sowore sọ èyí nígbà tí ó fi ara hàn lórí ètò Channels Television lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun bí ó ti ń ṣe àgbéyẹ̀wò iṣẹ́ Tinubu lẹ́yìn ọdún mẹ́ta lórí ìṣèjọba. Nígbà tí wọ́n ní kí ó sọ àwọn àṣeyọrí ìṣèjọba ààrẹ, ó ní òun kò rí ohunkóhun
tọ́ka sí nítorí bí a bá ń sọ nípa ẹ̀ka agbára, National Grid ti bàjẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ọdún 3 sẹ́yìn. Lórí ètò ẹ̀kọ́, ó ṣẹ̀ṣẹ̀ ní kí àwọn ọmọ wa máa yáwó kí wọ́n tó lè lọ iléèwé. Lórí ètò ìlera, ààrẹ fúnra rẹ̀ kò lè lọ ilé-ìwòsàn ní Nàìjíríà. Lórí ìpèsè oúnjẹ, Nàìjíríà ní orúkọ rẹ̀ wà lẹ́yìn pátápátá nínú àkọọ́lẹ̀ orúkọ orílẹ̀-èdè tí ebi ń pa jùlọ. Lórí ètò ọrọ̀ ajé, iye ènìyàn tó kúṣẹ̀ẹ́ ní ọdún 3 sẹ́yìn ti kúrò ní 70 million bọ́ sí 140 million. Sowore ní bí Tinubu bá wà ní kíláàsì òun á ní kí ó gba iléèwé mìíràn lọ tàbí kí ó lọ kọ́. Láì parí ọ̀rọ̀ rẹ̀, Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti ní rògbòdìyàn òṣèlú ìpínlẹ̀ Rivers kò fún gómìnà Siminalayi Fubara láǹfààní àti béèrè fún sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti da ẹ̀bi ru ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àmọ̀ràn tí kò dára láti ọ̀dọ̀ àwọn olóṣèlú tí wọ́n jọ ń rìn àti ìmọ̀tara wọn. Wike sọ èyí níbi ìpàdé olóṣooṣù ti oṣù kẹjọ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels bí ó ti ṣe ìrántí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Fubara. Gẹ́gẹ́ bí àlàyé gómìnà àná fún ìpínlẹ̀ Rivers, gbogbo ìgbà lòun fi ń gba Fubara nímọ̀ràn kí ó má gbàgbé orísun òṣèlú tí ó gbé dé ipò agbára. Ó ṣe ìrántí bí ó ti jogún bá ìṣèjọba láìsí nǹkan kan àti bí ó ti ń yá ọkọ̀ lò nítorí kò sẹ́ni fi ọkọ̀ sílẹ̀ fún un. Òun kò ní ọkọ̀ ẹyọ kan, ṣùgbọ́n kí òun tó fi ipò gómìnà sílẹ̀, òun kó kúrò ní ilé ìjọba ní ó kù ọdún kan ààbọ̀ lòun fi ráàyè tún ilé ìjọba ṣe, ra ọkọ̀ fún gómìnà, igbákejì rẹ̀ àti aya gómìnà. Wike ní òun retí kí Fubara ṣe àlékún iṣẹ́, ṣùgbọ́n níṣe ni ó já jù sílẹ̀ nítorí àlá wọn ní láti figagbága pẹ̀lú ìpínlẹ̀ Èkó. Wike ṣe ẹ̀sùn wípé àwọn tí kò fẹ́ kí Fubara dé ipò ni wọ́n padà di kòríkòsùn rẹ̀ tí wọ́n wá ń gbà á nímọ̀ràn kí ó tako olóore rẹ̀, ṣùgbọ́n gbẹ̀yìngbẹ́yín òun kò pàdánù ohunkóhun. Fubara ni ó pàdánù nítorí èròǹgbà rẹ̀ ní láti lọ sáà ẹlẹ́ẹ̀kejì. Ní báyìí kò níbi lọ. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ àti pé ìpàdé àpérò lórí ààbò fún àwọn ọba káàkiri ẹkùn gúúsù ìwọ̀-oòrùn bí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ṣe ṣe àtìlẹ́yìn fún un lórí ìdásílẹ̀ Ìrù-ẹkùn Security Network pẹ̀lú àtìlẹ́yìn $100 mílíọ̀nù $100 million àti ọkọ̀ Toyota Hilux tuntun tí ó fi ta lọ́rẹ. Ìgbòho ní ìpàdé àpérò tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ fẹ́ gbàlejò rẹ̀ yóò kó àwọn ọba papọ̀ jákèjádò ẹkùn gúúsù láti fi jíròrò lórí ààbò, ìṣọ̀kan ẹkùn àti àwọn ìjíròrò mìíràn láti fi dáàbò bo ìfẹ́ àti àjùmọ̀ṣe ará ilẹ̀ Yorùbá. Ajìjàǹgbara gbóríyìn fún Ọọ̀ni fún àtìlẹ́yìn owó àti ohun èlò fún iléeṣẹ́ ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣíṣọ lójú bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àpẹẹrẹ àfojúsùn ọba àti mú ètò ààbò le kí àlàáfíà ọlọ́jọ́ pípẹ́ lè jọba káàkiri ẹkùn. Yàtọ̀ sí àtìlẹ́yìn owó láti ọ̀dọ̀ Ọọ̀ni, Ìgbòho ní àwọn ti gba ọ̀rọ̀ ìwúrí láti ọ̀dọ̀ àwọn èèyàn pàtàkì ẹni ọ̀wọ̀ títí kan adájọ́ ní Nàìjíríà tí wọ́n mọrírì iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC yí ìpinnu wọn padà lórí àpò ìkówósí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbégi dí ní ilé-ìfowópamọ́ lẹ́yìn tí èyí dá awuyewuye òṣèlú sílẹ̀ tí àwọn ẹgbẹ́ alátakò ń béèrè àlàyé. Àwọn agbẹjọ́rò àti ẹgbẹ́ aráàlú ń ṣe àtìlẹ́yìn fún bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń wọ́ àjọ EFCC lọ ilé-ẹjọ́ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ Nàìjíríà tí wọ́n gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti béèrè fún ìyọnípò alága àjọ EFCC Ọlá Olúkóyèdé. Nínú àtẹ̀jáde tí Tinubu fúnra rẹ̀ bu ọwọ́ lù ni ó ti darí àjọ EFCC kí ó tètè kàn sí ilé-ẹjọ́ láti gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ tí wọ́n fi gbégi dínà àpò ìkówósí kí wọ́n sì má tẹ̀síwájú lórí ìgbésẹ̀ yìí. Ààrẹ ní òun kò tíì gbọ́ gbogbo àlàyé tí ó dìrọ̀ mọ́ ìgbésẹ̀, ṣùgbọ́n àsìkò tí wọ́n ṣe èyí sí kò lẹ́tọ̀ọ́ látàrí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ.
Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.